Orúkọ mi ò yí padà, Aródú ni mò ń jẹ́ Òjígọ̀bì. Ọmọ wọn lówó òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀. Ọmọ àwà òṣù lélímẹ̀rí ọmọ láàgbélù. Ọmọ bàbá kan ìjọ̀gbọ̀n ìyá kan ìyọnu ẹranko burúkú tí wọ́n fi gbójì. Èmi lọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Ọ̀tún ètò Kí lẹ rí sí ni a wà lórí ẹ̀ lónìí níbi tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti iléeṣẹ́ Núwà Media ni a ti máa ń mú ètò Kí lẹ rí sí wá fún yín. Iléeṣẹ́ yẹn a máa fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ jẹ́ kí sáré já yín sí kí lè tètè lọ gbẹ́nu sí ráìsì àti chicken àti everything tí wọ́n sè sílẹ̀. Ẹ ṣáà rí mi pé mo dùn. Mo múra mo dàbí alájà lé. Assalamu alaikum gbogbo ilé. Shalom shalom shalom. Ẹ̀yin tèmi tó kù níbẹ̀ náà ogbó àtọ̀ fún gbogbo wa. Gẹ́gẹ́ mo wà ní mo jókòó sínú ilé o tí mò ń gbáradì láti lọ máa kunjú máa kọ ẹnu máa kọ ète o. Ẹni tó wá bá mi kunjú ṣá ló bá jùlẹ̀ gbàngàn. Kí ló jùlẹ̀? Ó ní kóun tó kúrò nílé láàárọ̀ yìí ni fàákájà kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní inú ọgbà ibi tóun gbé. Òun gba ilé BQ, ilé ńlá nínú ilé ńlá ńbẹ̀ ni àwọn láńlọ́ọ̀dù àti láńlẹ́dí ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí ní fàákájà. Ó nígbà táwọn dẹ̀ máa súnmọ́ bẹ̀ pé káwọn lọ bá dádì làjà káwọn lọ ṣe gbá ṣe àwo làwọn bá ìyá ọkọ nínú ilé àtàwọn ẹbí kọ̀ọ̀kan, ẹbí owó sá, ẹbí owó retí gbogbo wà ní inú ilé. Àbálọ àbábọ̀ ẹjọ́ rèé. Ọkọ ìyàwó ló dágbére fún ìyàwó ẹ̀ nílé wípé òun fẹ́ rin ìrìn àjò òwò, ìyẹn business trip, lọ sí ìlú ọba. Àṣé kó tó ìgbà yẹn ọkọ ìyàwó ti lọ ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì níbì kan. Wọ́n wá fẹ́ lọ fún honeymoon ló wá fi ìrìn àjò òwò tó sọ yẹn ló fi parọ́ fún ìyàwó. Nígbà tá a ṣe rí dájì wa máa tú sí ìyàwó lọ́wọ́. Ẹ mọ̀ kó kéèyàn ti sọ fún láti bóyá bí ìjẹrin ó wá di bí àná àbí jẹta ni mọ́mì wa bá ní kóun sáré yá dátà lórí fóònù dádì wa o kóun fi búùkù ráìdì tó máa gbé òun láti lé lọ sí ibi tóun ti fẹ́ lọ ra àwọn nǹkan tí wọ́n nílò nínú ilé kó gbé òun padà wá. Ibẹ̀ ló ti rí gbàngàn ni mẹ́sẹ̀jì bá wọlé. Bó ṣe mú fóònù dádì, mẹ́sẹ̀jì bá di mẹ́sẹ̀jì ti second wife so to say ló bá wọlé sórí fóònù dádì. Ìgbà tó máa kà ìyẹn bá sọ pé ló ṣàlàyé fún pé àwọn nǹkan báyìí ṣá kókò dání kó bá gbàgbé ẹ̀ fún honeymoon táwọn máa lọ wípé tíkẹ́ẹ̀tì flight tí àwọn dẹ̀ máa wọ̀ ńkọ́ wípé kò tí ì send ẹ̀ sí òun kóun lè continue processing o. Ọ̀rọ̀ burúkú àti laughter. Ẹ̀yin àṣàwọ̀ sẹ́yìn ojàre. Ìyẹn ni mọ́ bá dé òun kú o tòun bá wọn. Obìnrin yẹn bá jókòó pé orin wo lòun náà máa kọ sí gbẹ̀dú o. Ìgbà tó máa wò ó ọjọ́ tí wọ́n máa lọ fún ìrìn àjò yẹn bíi kó jẹ́ on the 18 kí àṣírí tú sí ọwọ́ mọ́mì ní bí on the 14 on the 16 ni mọ́mì bá ṣàkására kò sọ méjì kò dọ́rọ̀. Meanwhile ṣe rí mọ́mì wa àti dádì wa wọ́n jọ ní àpò ìṣúná kan náà ní joint account lọ́jọ́ ní tí wọ́n ti jọ ń ná owó. Ení mọ́mì wa ní signatory A, àwọn ní overall signature wọn ló lè gbé owó jáde. Ṣùgbọ́n mọ́mì wa káàdì tí a fi ń gbowó ìyẹn ATM card ọwọ́ dádì ni ó máa ń wà torí dádì ní access sí ATM card yẹn náà. Dádì máa dì mọ́ ẹrù lọ sí ọ̀hún torí àpò ìṣúná tí wọ́n ń lò àpò ìṣúná tó jẹ́ pé káàdì ẹ̀ wọ́n lè lò ní ìlú míì tó yàtọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ni. Mọ́mì ò ṣe méjì. Bó ṣe di ní ọjọ́ kejì mọ́mì bá tẹ ọkọ̀ ìrètí ló bá di ilé ìfowópamọ́sí. Mọ́mì kẹ̀dẹ̀rẹ́ wọn lówó ju dádì lọ torí bí tí mọ́mì ti ṣiṣẹ́ mọ́mì ṣiṣẹ́ ní ilé epo NNPC. Dádì àwọn yẹn ń ṣe iṣẹ́ bíi admin officer ní ìkan nínú àwọn ilé iṣẹ́ tó tóbi díẹ̀ ní ó tó jẹ́ aládàáni ní orílẹ̀-èdè Nàìjíríà. Owó dádì yẹn ó èrè pé ní lẹ́gbẹ̀ẹ́ owó mọ́mì wa. Mọ́mì bá lọ sí inú báǹkì. Mọ́mì bá lọ síbẹ̀ pé lọ́ba kọ̀wé wípé joint account yẹn ń kọ́ o gbogbo owó tó wà nínú ẹ̀ kọ́kọ́ move ẹ̀ sí àkáǹtì àwọn wípé àwọn fẹ́ ti joint account o. Wọ́n ṣàkọ gbogbo ẹ mọ̀ pé ìgbà tó jẹ́ mọ́mì ní signatory A gbogbo àṣẹ tí mọ́mì bá pa ní báǹkì òun ni báǹkì máa tẹ̀lé. Bí wọ́n ṣe kọ̀wé nìyẹn pàápàá wọ́n bá ṣe àpò ìṣúná tí ó pa mọ́mì àti dádì pọ̀. Mọ́mì bá kó gbogbo ṣéǹjì tó kù wọ́n máa ń wò ní tiwọn. Nígbà ọkọ jáde nílé ní ọjọ́ tí wọ́n dágbére páwọn lọ rìn àjò òwò. Nígbà dádì wa láwọn ń lọ tí wọ́n ti jáde ní bí wọ́n ṣe ń lọ ni mọ́mì náà bá ra mú ara wọn lọ bá kó kúrò ní ilé lọ bá lọ. Wọ́n ti wá lọ
ó dà pé wọ́n ti wá dáhùn dádì wa ti wá fẹ́ máa dá bí ẹdun, wọ́n ti fẹ́ máa rọ̀ bí òjò lọ́hùn pẹ̀lú káàdì ọwọ́ wọn. tó bá ti tẹ̀ bọ̀ bá di gbàngàn, tó bá ti tẹ̀ bọ̀ báyà di gbàngàn, tó bá ti tẹ̀ bọ̀ báyà di gbàngàn, kò wọlé kò wọlé bíi báwo àbànírí náà kọ̀ǹga kẹ̀dẹ̀. ní dádì wa bá bẹ̀rẹ̀ sí ní pè sílé ni mọ́mì bá ń wo fóònù lójú, fóònù bá bẹ̀rẹ̀ sí ní dún gbọ̀rọ̀gọ̀dọ̀ ni mọ́mì wọ gbàgbé fóònù. gbírígbírígbírí ọjọ́ 4 márùn-ún la máa lò ní wọ́n ti dé níjọ́ kẹta kíjọ́ kejì. dídé tí wọ́n máa dé tán ní káwọn wọlé ṣá ni wọ́n bá wọn gòdògòdó ní ẹnu ọ̀nà lọ ní wọn ò lè wọlé. ó dá o ilé tẹ́ lè wọlé nínú ilé òun tó ilé tóun ṣe rà, ilé yìí wọ́n ti tà á, àwọn ti rà á láti bí ìjẹta o, wípé àwọn dẹ̀ṣẹ̀ ti take up ownership ní èní, pé àǹfààní àwọn tó ń gbé nínú boys quarters nìkan lọ́lọ́ oore ọ̀fẹ́ láti máa wọlé jáde bí ó ṣe wọ́n. dájú ọba ní àṣẹ ẹ̀yọ ọ̀nù mọ́ tilẹ̀ ilé òun tóun fowó òun kọ́ tóun ṣe gbáṣàwó kan ìyẹn ṣá ni wọ́n bẹ̀rẹ̀ sí nífà ní ẹni tó wá kun ojú fèmí gbọ́ tí ẹni kò lọ ṣe ayọ̀jù ràn kí ló ń ṣẹlẹ̀. ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn odi wọn nígbà wọn máa béèrè lọ́wọ́ mọ́mì wa tí mọ́mì wa jáde, mọ́mì wa ní ẹ̀nà wípé ṣèbí màmá ti fẹ̀kàn máa ń sọ tẹ́lẹ̀ pé ọmọ tóun bí pé ọmọ àlè ni fún ọmọ àwọn ọmọ kan ṣoṣo tó bí. ó ní àmọ́ òun fẹ́ sọ fún màmá wípé òun fúnra òun gbé ọmọ òun láti lọ ṣe DNA test o, hospital 3 lòun ti ṣe, DNA dẹ̀ sọ wípé ọmọ òun kọ́ ọkọ òun lónìí. ó ní ọmọ yín òun ló já ìbálẹ̀ òun ò sì yan àlè, ọmọ kan ṣoṣo tóun dẹ̀ bí fún yẹn náà ó tó nǹkan. àmọ́ ìgbà tó jẹ́ pé owó tí ó pọ̀ jù òun lòun ní táwọn jọ ń ná, táwọn jọ fi ń tọ́jú ilé, tó dẹ̀ rò wípé òun tó kàn fún òun ni pé kóun lọ fẹ́ yàwó mi torí pé ẹ ti sọ fún un pé ọmọ àlè lọmọ tóun bí. èmi náà dẹ̀ yà kóun tó jọ tèmi tí mo ní, tí mo làágùn jìṣẹ́ jìyà lé lórí, mo dẹ̀ yàtà. ó tẹ́yìn lọ́rùn kò tẹ́yìn lọ́rùn, kò sí ètò kan òun ẹ̀yin ará lé. how we go take arrest this matter o. ibo la fẹ́ bá yàrá já báyìí o, báwo la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ohun gbogbo tí ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí nọ́mbà wa àti ìtàkùn wa gbogbo tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ nípa gbogbo iṣẹ́ wa nílé iṣẹ́ Núwà Media, ẹ̀yẹn tí atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára, ẹ tẹ www.nuwamedia.com lọ́gọ́lẹ̀ máa já sí orí àsíá wa lórí ayélujára. bí ò parúkọdà Aródú náà ni mò ń jẹ́, ọmọ wọn ló wo òdùrọ̀ máa wọ̀ òṣùlé, ọmọ bàbá kan ìjọ̀gbọ̀n ìyá kan ìyọnu ẹranko burúkú tí wọ́n fi gbójì, ọmọ bàbá omi tútù ti jóni fàìfàì. máa pàdé láyọ̀ àti àlàáfíà láìpẹ́ jọjọ. Núwà Media.